àkànbí ojúmọ́ ayọ̀ owó dojúmọ́ bójú ọba ti mọ́ o yálà pèrègèdè àkànbí mo túndé. Àkànbí mo dé pẹ́rẹ́pẹ́rẹ́ bí ewé yeye ni àkànbí mo túndé. Adéorí mo tún ti dé o Elédùmarè mo tún ti dé bí mo ti dé. Kábíyèsí Ọlọ́run ìyanu mo tún ti dé bí mo ti dé. Ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni mo tún ti dé bí mo ti dé o. Kábíyèsí ṣe bí wọ́n ló fi sọ́mọ rẹ̀ múra bí a ń sọ mo tún ti dé bí mo ti dé. Ọba tó dá lámbàlábá sínú àṣọ nídẹ. Ìwọ ló dá ìrànlẹ̀ bí bàbá èso àmọ́ tún ti dé o bí mo ti dé. Ọba tí ń ṣọmọ nínú oyún ìyá rẹ̀ mo tún ti dé bí mo ti dé. Ọba tí ọmọ mẹ́kan ní kése àdàgbàmọ́dé pa arúgbó ọjọ́ mo tún ti dé bí mo ti dé. Ọba ńlá àmọ́ nímọ̀ ọ̀la ni ọba títí bẹ kó ń gbogbo tó mọ̀ ń bẹ ọba tí ọmọ ń bẹ nígbà tó ń gbogbo bá sí mọ́ mo tún dé bí mo ti ń dé. Àkàkà wọ́wọ́ onídàárà máa ń gbóhùn ẹnu mi mo tún ti dé bí mo ti ń dé. Ṣé bí wọn ló débi ní fìlà ìmọ̀ oró mi lásán gbọ́ngàn kò yé mi ga lára. Ìwọ ló jẹ́ fi bùbálà akáyè bọ̀rùn. Àkànbí mo máa fẹ́ fi ọgbọ́n ṣe bóun tó iye ni mo omi símú lójoojúmọ́. Omi òye ni mo máa mú láti inú gòdù ńlá wa. Kànàkànà ti ẹyin lálẹ́ di ọ̀run ilé ayé ní ti pa máa kan bí mo tún ti dé bí mo ti ń dé. Mo ti dé pẹ́rẹ́ bí ẹwà yẹyẹ bí mo ti ń dé wà gan bí mo dé wẹ́rẹ́. Èmi náà kọ́ Elédùmarè ni àti gbogbo ẹyin tẹ́ ń fẹ́ mi fóun mi gbogbo yín ń gbata ni mo kí. Ǹjẹ́ àtẹ̀ọgbọ́n mo tún ti dé olúkẹtẹkẹtẹ mo dé amúlẹ́nu bí ẹyá. Ọkọ̀ òtútù ọkọ̀ túlù bí mo bá tọmọdé lẹ́nu yóò kígbe omi bí mo bá tàgbà lẹ́nu yóò yọkun fòrò. Ọbẹ̀ báyìí lọ mú àgbà ìmẹ́tì ọ̀já ta ẹ̀mí yẹpẹrẹ ní. Mo kí gbogbo wa a kú àyà ọjọ́ ìsinmi. Àsìkò oṣù tuntun tá a wọ̀ yìí. A kú ìjọba tuntun tí wọ́n búra fún. Orí ọ̀rọ̀ pọ̀ lẹ́yìn ṣùgbọ́n bá a bá wí bá a bá sọ ọmọ Yorùbá ló débẹ̀ tá a mọ̀ sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Àmọ́ àwòye mi lórí ẹni tó débẹ̀ yìí ó pín sí 20 ó sì pín sí 200. Ìwòye mi lórí ẹni tó débẹ̀ yìí expectation àwọn èèyàn pọ̀ ju ohun tá à ń rí lọ. Àkọ́kọ́ bá a bá ti níran kan tó dórí àlééfà àwọn ẹ̀yà rẹ̀ àyọ̀pọ̀ra mọ́ sábà dà wá láàmú. Débi wípé gbogbo wa la create nuisance kan. Ẹ jẹ́ padà sáyé Jonathan àbí ká bẹ̀rẹ̀ látàyé Ọbásanjọ́ fúnra rẹ̀. Láyé Ọbásanjọ́ lárí tí àwọn OPC táwọn di miscreant káàkiri. OPC gbalẹ̀ débi wípé wọn a máa báyàn kọ̀yàwó wọn a máa lọ báyàwó pẹ́rù kò lé ọkọ. Ayọ̀ tí wọ́n yọ̀ ń gbà náà ni wípé ìran wa ló wà ń bẹ̀. Fáwọn tí ó bá gbàgbé
kó tó di wípé Ọbásanjọ́ ní tẹ́ ẹ bá rí OPC kan bọ́ bá ṣe kàtàkàtà give him straight bullets. àbí bẹ́ẹ̀ kọ́ kó tó di pé Ọbásanjọ́ declare wípé kí wọ́n mú ààrẹ Gani Adams lọ́dún yìí. ìyẹn bẹ́ẹ̀ àwògedegbe kò pẹ́ kò jìnnà Yar'Adua bọ́ síbẹ̀. nígbà tí Yar'Adua bọ́ síbẹ̀ ó tá a ṣàkíyèsí lákòókò yìí làwọn militants àwọn ni wọ́n mọ́ bẹ́ àgbá epo lákòókò yìí. orí mò ń mú ọ̀rọ̀ yìí wá kí n tó débi ọ̀rọ̀ amú olórí tuntun ni o. àwa láǹfààní àwọn militants bẹ̀rẹ̀. ìgbà táwọn militants bẹ̀rẹ̀ bàbá yìí wò ó ìyẹn Yar'Adua orí igi tó bá tọkàn kì í pẹ́ nígbó ó wu Yar'Adua kó ṣe dáadáa nínú gbogbo ìjọba tá a ti ní òun ló mọ́wọ́ epo wálẹ̀ kí n mọ́ gbà wá lákòókò Yar'Adua fáwọn kìíní ní amnesty ń gbà yìí pé kí gbogbo wọn lọ mú gbogbo kan ogun wọn kí wọ́n rọ́ kúnlẹ̀. àkókò yìí ni wọ́n dá Niger Delta lẹ̀ tí wọ́n ń fún wọn lówó kan láyè ọ̀tọ̀ wípé ó dá Niger Delta all producing state bó láṣẹ máa ṣe development wọn. kò pẹ́ kò jìnnà ikú yọwọ́ ẹ̀ láwo la fi wá ní Goodluck Ebele Jonathan. àwọn ọ̀rọ̀ tiẹ̀ náà ṣe bó ti wù wọ́n kó tó wá di wípé àdìbò wọ́n gbé ààrẹ Buhari wọlé. ẹgbà tí kó tó nípa ààrẹ Buhari wọlé làwọn ọ̀ràn kan tí wọ́n ń pè ní Haúsá Fúlàní tí ń bọ̀ díẹ̀díẹ̀ pẹ̀lú ohun tí wọ́n ń pè ní Boko Haram. lábẹ́ bẹ́ẹ̀ ni wọ́n gbé àwọn ọmọ kan tí wọ́n ń pè ní Chibok girls. lábẹ́ bẹ́ẹ̀ oríṣiríṣi ṣẹlẹ̀. ó wá rí kò wá sí president kan ò ní wọlé lórílẹ̀‐èdè yìí ká mọ́ lẹ́yà kan tí ó jẹ́ obstacles and challenges fún. bí ò bá ṣe nínú ẹ̀yà rẹ̀ ẹ̀yà mi ò jẹ́ obstacles and challenges. lábẹ́ bẹ́ẹ̀ la fi wá ní kí là ń pè é ààrẹ Buhari nítorí ayé ti gbà pé ẹjẹ́ á mú alùsùnà ká mú SU wọ́n wo bàbá Buhari gẹ́gẹ́ bí alùsùnà àwọn tẹ̀blíkì wípé eléyìí olùsílọ́hun ni wọ́n wọnú chọ́ọ̀chì lọ wọ́n lọ mú Ọ̀ṣínbàjò wá Ọ̀ṣínbàjò dé àwọn méjèèjì la rò wípé mẹ̀sáyà wa wípé orí pásítọ̀ àtẹni tó ní òun ò lè jí owó wa láyé a kó àwọn méjèèjì síbẹ̀. bàbá wa kàtàn nínú gbogbo ìtàn orílẹ̀-èdè àbí olórí orílẹ̀-èdè òkú tó wá kú lákòókò tiwọn ó ju gbogbo èyí tó ti ń kú lọ látìgbà tí gbogbo president ti ń jẹ. lẹ́ẹ̀fì mọ̀ wípé Ọlọ́run ní máa ń yàn fún ni. àkókò tiwọn Boko Haram kò láfiwé. àkókò tiwọn banditry ò láfiwé. àkókò tiwọn kidnapping ò láfiwé. àkókò tiwọn lejò lọ́wọ́ mi. àkókò tiwọn la tún gbọ́ wípé gorilla ń gbówó mi. oríṣiríṣi atrocity la rí débi wípé olóko ò lè lóko olódò ò lè rodò. òun ló bí tí olóyè Májàsọ́lá fi wòye pé ó tó gẹ́ ohun tó bẹ̀rẹ̀ Yorùbá nation ní lákòókò náà. orí lábẹ́ bẹ́ẹ̀ Májàsọ́lá
wọ́n pagbára pọ̀, wọ́n pàmọ̀ pọ̀, wọ́n pèrò pọ̀ lórí Májàsọ́lá. Àwa gbìyànjú, Yorùbá dìbò fún o, Haúsá dìbò fún o, Yíbò dìbò fún o, Ọlọ́run ṣáà ní kí aṣíwájú kóhun wọlé. Ìgbà tóhun wọlé tán yìí ni mo fi wádìí béèrè kan láṣà ọ̀sẹ̀ tó lọ wípé ṣé kí olóyè Májàsọ́lá kó kọ̀ntínú Yorùbá nation? Ìbéèrè yìí ẹlòmíì wò pé kí ló dé tí mo béèrè bẹ́ẹ̀, kó má bàa di wípé lóhun ni òdì oríṣẹ́ ṣe, láwọn Yorùbá nation ló bá jọba Aṣíwájú jẹ́. Fẹ̀kàn tẹ́lẹ̀ gbèsè tó wà ńlẹ̀ fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu over $30 trillion ní gbèsè tó wà ńbẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ti wọlé, àtẹni tó fẹ́ àtẹni tí ò fẹ́. Àkọ́kọ́, ẹ má jẹ́ káwa Yorùbá káríra wa ká mọ́ yọ àyọ̀pọ̀rá. Àyọ̀pọ̀rá tá a yọ̀ náà ni wípé ẹ má jẹ́ àríra wa pé àwa la ní. Ọ̀rọ̀ mi yóò fẹ́ láǹfààní yóò lọ sọ́dọ̀ àwọn àwùjọ kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n pera wọn ní aṣíwájú bloggers. Lóòótọ́ ẹ lè láníyàn tẹ́ fi ń ṣe tí, àmọ́ ẹ jẹ́ àkọ́kọ́ lọ kọ sílẹ̀ gbogbo tí ó bá ṣẹlẹ̀ rí, bọ́ bá dédé ṣẹ́yọ ayé ó béèrè wípé irú èwo lè yí. Ẹ gbádùn, ayé ó béèrè pé irú kí leléyìí. Bá a bá wò ó bọ̀ látijọ́ àti yan ààrẹ, àní Yar'Adua bloggers, àní Ọbásanjọ́ bloggers, àní Jonathan bloggers, àní Buhari bloggers. Orí ohun tó bá jẹ́ nǹkan tuntun ayé ó béèrè pé irú kí leléyìí. Béèyàn bá mú nǹkan tuntun wá ayé ó béèrè pé kí ló dé. Ẹ má jà yà àyọ̀pọ̀rá. Àyọ̀pọ̀rá làkèrè fi ṣẹ́ntán. Bá Síwájú bọ́ bá làáhẹ́ díẹ̀, ẹ lọ mọ̀ pé ìyá Aṣíwájú bloggers ayé ò bù yín o. Àkọ́kọ́, gbogbo àwọn tí wọ́n kóra wọn tí wọ́n pera wọn ní Aṣíwájú bloggers, oníkálùkù ló ní evidence. Bẹ̀rẹ̀ látorí adarí títí débi tó dé. Àkọ́kọ́, gbogbo àwọn tí wọ́n jẹ́ Aṣíwájú bloggers yìí kò fẹ́ sí independent presenters ìlú ní wọn. O tí mo bí bá independent presenters ni wípé tó ṣe wípé kò ṣe fracas àbí kò ṣe bloggers rí. Ṣàṣà nínú àwọn tó kóra wọn jọ tí ò jẹ́ pé ẹni tó máa sábà bú èèyàn ni wọ́n. Ó wá ní gbogbo ọ̀tá oníkọ̀ọ̀kan yín, ọ̀tá gbogbo ẹnì kọ̀ọ̀kan yín ni wọ́n ṣùjọ ni wọ́n jọ fèsì yín. Ẹ̀yin lẹ́wàá sọ fún wọn pé ẹ ṣe blogger, ẹ ṣe fracas ń bẹ̀. You remain focused with true determination pé ibi tẹ́yìn lọ rèé. Ẹ má jà fi kiri kan bloggers ká fi fa ìjọba Aṣíwájú sẹ́yìn. Ìmọ̀ràn ni o. Bọ́ bá wòye ẹ gbọ́, bọ́ bá wòye ẹ gbà. Kódà títí tó fi dórí Yàyà Gàmbàrí ó ní fáǹsì ó lọ́tà nítorí èébú ló máa ń bú. Bẹ́ẹ̀ wá rèé, bẹ́ẹ̀ ti wá rí o. Bá a ti ráwọ̀ kan tó yá ń di Yorùbá nation, àwọn kan ò gba Yorùbá nation, wọ́n mọ̀ wò pé kí ló ṣe àwọn Yorùbá nation náà tí wọ́n ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ àwọn kan wá láti igun MC
àwọn kan ò gba tẹ́m sí àwọn kan mọ̀ wò pé kí ló ṣàwọn MC tí wọ́n fẹ́ mọ control wa bẹ́ẹ̀ lórí ọ̀tá tí gbogbo yín kó bọ̀ láti ibi tẹ́ ẹ ti ń bọ̀ òun ló padà sódó pé wọ́n ní sọ̀rọ̀ ẹ gbàgbé ẹ̀ àkọ́kọ́ ohun tó kọ́kọ́ papọ̀ náà ni wípé kí ló ń jẹ́ Aṣíwájú bloggers ìṣàwọ̀ èèyàn kàyéfì ẹ̀ẹ̀kejì gbogbo ilẹ̀ ti ṣe fracas ilẹ̀ ti ṣe bloggers rí ayé obìnrin wípé eléyìí ta ni nǹkan tó ń ṣẹlẹ̀ ní. ó wá rí ẹ̀yin lẹ́ láǹfààní ẹ ti dàkìtàn lẹ́ ṣe sùúrù ọ̀rọ̀ yìí ti di ewúrẹ́ tó wọ̀sọ̀ aláwo ọ̀rọ̀ gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ẹni tó bá sọ̀rọ̀ kọ́lẹ́ fún lésì níjọ́ ẹ bá ti fún wọn lésì ẹ sọ̀jọba Aṣíwájú Bọ́lá Ahmed dìjọba fracas lóòótọ́ ọ̀rọ̀ yóò kàn mí àmákíyèsí ni mò ń pè yín sí ẹ má sí nínú ẹni tí wọ́n máa fi bú Aṣíwájú ẹ lè kóra yín jọ pé supporting or supporters group àmọ́ bloggers tó wà ń bẹ̀ o ìtumọ̀ tó mú wá sọ́dọ̀ àwọn èèyàn lóòótọ́ ìtumọ̀ míì ló lè gbé wá lọ́dọ̀ yín àmọ́ ìtumọ̀ tó gbé wá lọ́dọ̀ àwọn èèyàn ìtumọ̀ tó tóbi ni. ẹ gbọ́ ìtumọ̀ tó tóbi ni. ẹ dákun ẹ wá túnṣe sí kó má jẹ́ pé èyí lẹ́ ó mọ láǹfààní láti jẹ́ kí wọ́n mọ tẹ̀rẹ̀ sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lára. bẹ́ẹ̀ náà ló wá sáwa tá a ṣe Yorùbá nation ìdí tó fi wá bẹ̀ náà ni wípé tá a bá wo àwọn kan lọ rédíò station níjọ́ níyì bí wọ́n bá sọ lọ tí wọ́n bá sọ bọ̀ wá láwọn Yorùbá nation kò sì sẹ́ni tí wọ́n dojú ẹ̀kọ́ tó ju májàsọ́lá Sunday Igboho ló jẹ́ mọ́ béèrè kan lọ́jọ́ òní wípé ṣé tí Igboho bá wọ̀lú padà ṣé kó tẹ̀síwájú nínú Yorùbá nation àbí kó láǹfààní kó tẹ̀ jẹ́jẹ́ títí dàárọ̀ yìí mo sì gbà pé lórí ẹ̀ àwọn kan ní kó sinmi káwo iṣẹ́ Bọ́lá Ahmed wò láàrin ọdún méjì àwọn kan ní èyí tó ṣe ó tó gẹ́ kò gbúdọ̀ déjì ẹ̀ mọ́ wípé Yorùbá ò ṣe é nanúlẹ̀ fún títí tó fi dórí bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà lóde Ìbàdàn àwọn kan ní ṣebí Yorùbá ló lóun ń jà fún Yorùbá ti débẹ̀ kó sọ ìdàálẹ̀ àwọn kan ní àrífín torí lórí Yorùbá nation ti tó gẹ́ kó mọ̀ débẹ̀ mọ́ àwọn kan ní rárá o kó tẹ̀síwájú Yorùbá nation nìkan lọ́nà àbáyọ àmọ́ tá a bá wà àwùjọ àwọn tó ní kó rán Kúnlé pé kó ṣe jẹ́jẹ́ wọ́n pọ̀ ju àwọn tó ní kó tẹ̀síwájú lọ ìbéèrè mi wá rèé àwọn tó ní kó tẹ̀síwájú nígbà tí wàhálà dé tí fòró ẹ̀mí dé mélòó nu wọn la rí tó kú Májàsọ́lá lọ́wọ́ nígbà tí ìlàhí ló dé mélòó nu àwọn tó ní kó tẹ̀síwájú yìí ló kó Àdìsá lọ́wọ́ Àdìsá jáde tán ijó àjùmọ̀jó díjó òun nìkan ṣoṣo bí Májàsọ́lá ṣe nípò ní wáyé àwọn Yorùbá dìbò gbogbo àwọn lọ́balọ́ba tá a fi jẹ custodian of culture ṣé wọ́n tẹ̀lé Àdìsá ṣé gbogbo wọn pátá ni wọ́n fọwọ́ sí tọ́mọdé yẹn máa ń ṣe ló fi jẹ́ wípé ìgbésẹ̀ wo làwọn lọ́balọ́ba gbé lórí ọ̀rọ̀ yìí ọba mélòó ló lọ yọjú sí nílùú Kútọ̀nù àbọ́ba mélòó ló pè é ló fi jẹ́ wípé ọ̀rọ̀ tí bàbá Kọ́lá Olóòtú sọ Yorùbá ní mọ́ sọ̀rọ̀ ànájú bá mi kò júmọ́ tó mọ́ Yorùbá ní mọ́ sọ ẹni àkìdẹni tí kíní bí wọ́n bá ní ọmọ jónìṣó wájú
ọ̀rẹ́ wa sọ̀yẹ́ yìí wò díẹ̀díẹ̀ èèyàn bí àparò lọ́mọ aráyé ń fẹ́ ọmọ aráyé kan wọn kì í fẹ́ ni fọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni a ní ó fẹ́ ni lójú ata ni wọ́n fi sẹ́nu ọ̀pọ̀lọpọ̀ tó láwọn kì í mọ́jà sọ́lá lẹ́yìn ẹ̀gún ni ọ̀pọ̀lọpọ̀ fi sọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tí mọ́jà sọ́lá díjú tó ṣe bí ẹni kú ó rí bí gbogbo wọn ṣe ń ṣe lójú ọ wáyé mi pé ẹ̀tàn lásán ni gí àwùsá tí pera rẹ̀ lóbi ìmùlẹ̀ orí ìmọ̀ràn tèmi fún olóyè mọ́jà sọ́lá ni wípé bíran Yorùbá bá ṣe tán tí wọ́n fẹ́ lọ kí gbogbo lọ́ba ládéládé kí gbogbo ọba lóyè lóyè kí wọ́n jókòó kí wọ́n pera wọn jọ kí gbogbo ọba kí wọ́n tọwọ́ bọ̀wé kí wọ́n ṣe kọ́nfẹ́rẹ́nsì ọjọ́ mẹ́ta tí gbogbo ayé ó rí pé gbogbo ọba ilẹ̀ Yorùbá ni wọ́n ti jókòó yìí nítorí ijú àjùmọ̀jó ó dijú ẹnìkan ṣoṣo gbogbo àwọn tí wọ́n láǹfààní tí wọ́n jókòó nulẹ̀ olóyè mọ́jà sọ́lá mélòó ló délé ẹ̀ mọ́ kàràkàràgbà tí olóyè mọ́jà sọ́lá ti ń bẹ́ Kútọ́nù mo dénú ọgbà yìí mo sì ti rí kókó nínú interlock kó tó di pé a ní káwọn èèyàn kí wọ́n mójútó kí wọ́n ró ló jẹ́ mọ̀ wípé ojú láráyé ń jẹ́ ojú lọ́pọ̀lọpọ̀ èèyàn ń jẹ́ bọ́ bá tó àsìkò àti ṣùfùrù àlà ẹ jẹ́ kí ká rí pé gbogbo àwọn ọba aládé gbogbo wọn pátá ni wọ́n ti láǹfààní wọ́n ṣe tán kì í ṣe pé yẹ kó mọ gbé sókè àwọn kó mọ fà wálẹ̀ ẹ̀wọ̀n tó bá wá ní orí bí wọn náà bá ní ẹbí jẹ́ kóun náà síwájú o ohun tójú mọ́jà sọ́lá rí láàrin ọdún méjì bójú ẹlòmíì bá rí ojú ọ̀hún sì rí lédè odidi onílé ọlọ́nà tó ti ń lu ọlá títí ń tọ́ ọlá wò lọ́jọ́ tó ti pẹ́ ọwọ́ adẹni tá a fi sínú 3-bedroom flat ó dẹni tí ò lè jáde lákòókò tó wù ú ó dẹni tó yẹ pé bọ́ bá fẹ́ jáde yóò ṣẹ̀ṣẹ̀ pa wọ́n nílé pé ó wù mí kí n lọ bí yìí wọ́n ó ṣẹ̀ṣẹ̀ mọ́ ní ẹjẹ́ á sọ fáwọn ọ̀gá náà ó rí wípé àlàáfíà kan ò sí ju wípé ẹ̀mí ń bẹ okun àti agbára sì wà àtẹni tó tó bú àtẹni tí ò tó bú àtẹni tó tó lálẹ́ àtẹni tí ò tó lálẹ́ gbogbo wọn pátá ni wọ́n lálẹ́ olóyè mọ́jà sọ́lá wọ́n sì fi láyìn arẹ́lòmíì tí í ṣépè fún ìyá rẹ̀ wípé tí wọ́n bá bí aláyẹ̀ ẹ̀dá tí wọ́n bá bí bàbá lákò ẹ̀dá lórí wípé ó fẹ́ gba òmìnira Yorùbá àwọn olóye ni mò ń pè tá a jọ ń domi tóró ọ̀rọ̀ àwọn onílàákàyè ni mò ń pè tá a jọ ń domi tóró ọ̀rọ̀ lórí ipò jàjàgbara yìí dúkìá ṣòfò lórí ipò jàjàgbara yìí bí ò bá ṣe wípé ẹni tọ́lọ́run ti tú orúkọ ẹ̀ ṣe orúkọ bàjẹ́ tán wọ́n pè kidnapper wọ́n pè lólè wọ́n pè 419 wọ́n pè lágbà yahoo wọ́n pè Sunday Kútọ́nù kò sórúkọ tí wọn ò pè mọ́jà sọ́lá tán àmọ́ látàrí wípé ẹni táyé ń fẹ́ kè lárùn kankan lára ìfẹ́ tí ayé ní sí mọ́jà sọ́lá pọ̀ ju èébú tí wọ́n ń bu lọ
ni ò jẹ́ kí èébú yìí ó ní effect. Àti wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń bu bí ò bá ṣe Yorùbá, Haúsá ò gbọ́ ohun tí wọ́n wí, Ìgbò ò gbọ́ ohun tí wọ́n wí, nítorí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń bu they are quack fucking illiterate tí wọn ò lè construct sentences kan, kò jẹ́ káyé ó gbọ́ ohun tí wọ́n wí. Ká ní wọ́n lè deliver speech wọn ní English ni kò bá rìn jù báwọn lọ. Orí ohun tó jẹ́ mẹ́tò yìí wá lónìí ni wípé lọ́dọ̀ tèmi mi ò fẹ́ jẹ́ kí olóyè Májàsọ́lá wà nínú ẹni tí wọ́n máa fi kọ́ ọ̀rọ̀ aṣíwájú Bọ́lá Ahmed lọ́rùn wípé òun ló bàjọba Tinubu jẹ́. Orí lábẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀fẹ́ kan ṣe wọ́n á máa sọ pé Tinubu ò bá ṣiṣẹ́. Ìgbòho ló dà níṣẹ́ nù. Mo kí brọ́dà mi àpótí ẹ̀rí nǹkan kan ò ní ṣàláfíà yín. Orí ẹlẹ́nu méjì lọ́mọ aráyé, àwọn ní sẹ́ni àkìdẹ́ni tí kíní, àwọn ni wọ́n sọ̀rọ̀ ànádìbá mi kòjúmọ́ tó mọ́. Fẹ̀ẹ̀kàn tẹ́lẹ̀ wọ́n ti hijack ohun tí wọ́n ń pè ní Yorùbá nation mọ́ lóyè Májàsọ́lá lọ́wọ́. Àtẹni tó forúkọ rẹ̀ gbowó, àtẹni tó forúkọ rẹ̀ lu jìbìtì, gbogbo wọn pátá ọ̀pọ̀lọpọ̀ wọ́n sọ̀rọ̀ sólóyè Májàsọ́lá bí ọmọdé, wọ́n sọ̀rọ̀ sí bí ẹni tí ò rówó rí. Nímọ̀ràn tèmi ọmọ Yorùbá, bọ́ bá tó àsìkò àti ṣùfùrù àlà, gbogbo ogun tá a bá bẹ̀rẹ̀ kọ́ là ń ṣẹ́gun o. Ó ti gbìyànjú, àwọn Yorùbá sì máa dáre kan wípé ohun ẹ̀rí ẹ wí, ohun ẹ̀rí ẹ rò, ohun ẹ̀rí ẹ wí, ohun ẹ̀rí ẹ rò. Májàsọ́lá ṣeun àpé kó ṣe. Jẹ́ tú wa láǹfààní kí n dá làákàyè wa padà. Bí olóyè Májàsọ́lá ò bá gbégbèsè tó gbé lákòókò òun, probability wà kí wọ́n má gbéjọba fún Tinubu. Fáwọn tí wọ́n bá mọ indices ọ̀rọ̀ òṣèlú dáadáa. Àmọ́ ẹ má jà padà lọ síbẹ̀. Fáwọn tí wọ́n bá mọ indices òṣèlú dáadáa, lọ́nà wo ni indices? Lórí pé aṣíwájú fẹ́ láǹfààní ó fẹ́ díje, wọ́n pààrọ̀ owó. Owó tí wọ́n pààrọ̀ ń jọ wọn ànádà, àrí owó ọ̀hún kò ní kókó. Kódà wọ́n 1,000 tí wọ́n láwọn ṣe, tẹ́ ẹ bá gba 100,000 tí pálẹ̀ fi rí méjì inú ẹ̀, wọn kò ní kókó. Kí ló fà á? Àwọn olóyè ni mò ń bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ epo, wọ́n kó epo pamọ́. Kí ló fà á? Wọ́n lọ wo gbogbo obstacles and challenges sí Tinubu rí, tí ẹ bá ṣe Yorùbá nation àtàwọn tí wọ́n jà á, tí Haúsá fi wò wípé àwọn Yorùbá náà ní mọ́ support wa. Nítorí àtijọ́ tó ti pẹ́ ní Yíbò àtàwúsá ni wọ́n àtijọ́ gree. Àwa máa ń fi Yorùbá mí, àwa máa ń fi Haúsá mí, bẹ́ẹ̀ l'Haúsá náà máa ń fi Yorùbá mí. Tí ò bá ṣe indices yìí, probability wà kí Tinubu má rí ìjọba gbà. Orí sympathizer tí ìran Haúsá rí wípé tá a bá dìbò fáwọn àwé yìí dáadáa, Yíbò ó gbà á. Nítorí táwọn tó wà lẹ́yìn wa bá ti lọlẹ̀ jẹ́ àpò pọ̀ mọ́ Yíbò, wàhálà ń bọ̀.
fún wọn tó bá ní làákàyè ni o. Give him. My brother said I should not bring it to the house and get back. Oh yeah, give her. Oh yeah, give her. Tí o bá ṣe indísìsì wàhálà ó wà ló fi jẹ́ pé ọlọ́gbọ́n ni mo pè ọlọ́yẹ ni mò ń bá sọ̀rọ̀ bí o bá wo òmùgọ̀ sọ̀rọ̀ indísìsì ló gbé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọlé. Sorry, I'm coming. Go and tell your mommy I'm doing program. Yeah, go and tell your mommy. Orí indísìsì ló gbé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọlé. Fún wọn tó bá gbà àti wọn tó gbà ìwọ ló mọ̀. Ó wá ní aṣíwájú wọlé. Wọ́n láǹfààní láti yọ owó ìrànwọ́ orí epo tá a mọ̀ sí subsidy. Subsidy tí wọ́n wáyọ̀ yìí kí ni túmọ̀ ẹ̀ gan-an kò yẹ lòmíì. Ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ kòkó. Ṣé ẹ mọ̀ wípé tí wọ́n bá yọ kòkó wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé kòkó kúrò lórílẹ̀‐èdè yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé lọ òkè òkun láti lọ sọ di tíì. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ tí wọ́n bá wọ epo rọ̀bì tán wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé kúrò lórílẹ̀‐èdè yìí láti lọ refine ẹ̀ láti lọ tún fọ̀. Títún fọ̀nù tí wọ́n lọ tún fọ̀nù owó tí wọ́n fi ń fọ̀ ọ́ nù láti sọ́depo òun lowó yìí tí wọ́n pè ní owó ìrànwọ́ orí epo. Odidi owó wa ni wọ́n sọ pé wọ́n fi ń fọ̀ ọ́ nù. Tó ṣe wípé bí wọ́n bá kó garawa kan kúrò lórílẹ̀‐èdè yìí owó tí wọ́n sọ pé àwọn fi fọ garawa kan yìí nù yóò fẹ́ tó owó kí wọ́n fi fọ garawa 10 nù lórílẹ̀‐èdè míì. Ló fi jẹ́ wípé owó subsidy yìí ìjọba ò lè àkáǹtì fún iye báyìí lepo tí wọ́n gbé lọ wọ́n kàn ń gba owó yìí pé iye báyìí la fẹ́ fi fọ epo ni. Gbogbo ẹ̀ wá lójútùú. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n yọ lórí dísù náà. Bẹ́ẹ̀ náà ni wọ́n yọ lórí dísù náà. Bí wọ́n sọ yọ lórí dísù náà ní àmọ́ wọ́n ti yọ ti dísù láti bí ṣẹ́kọ̀ tí wọ́n tọ́dún méjì. Ló fi jẹ́ pé gbogbo ẹni bá ń ra dísù wọ́n sọ fún ọ wípé owó dísù ju owó petrol lọ. Kódà owó kerosene wọ́n ti yọ ti kerosene náà. Àmọ́ ìbéèrè tèmi wá fẹ́ béèrè ni wípé àwọn ti dísù àti kerosene tí wọ́n yọ yìí ṣé wọ́n rí owó yìí accumulate tàbí kí ni wọ́n fà owó ti dísù àti ti kerosene tí wọ́n yọ. Orí iléyá ọdún tó kọjá ni mo mọ̀ pé wọ́n ti yọ owó ìrànwọ́ orí kerosene. Afẹ́rẹ́ kerosene ká fi sun ẹran ni mo mọ̀ pé kí ló dé wàhálà wà. Ó dà pé ìgò kan bóyá 500 àbí 600 naira mo ti gbàgbé. Wọ́n ti yọ torí dísù. Ìwọ tó o bá fẹ́ láǹfààní tó o fẹ́ gbẹ́ bọ́ọ̀hò ní ìsìn ó bẹ̀rẹ̀ látorí 600 700 750 lọ sókè ó dìpẹ́ndì lórí ilẹ̀ tó o bá fẹ́ gbé sí. Àrí kókó tẹ́lẹ̀ yìí àmọ́ population tó ń lo petrol ó pọ̀ ju dísù lọ. Àmọ́ tí wọ́n bá yọ ṣówó yìí ó wúlò ṣáàrì lò. Ìbéèrè mi rèé àmọ́
kó tó di wípé àríyọ ẹjẹ́ abira wa ṣé minimum wage ni táwọn òṣìṣẹ́ ń lò yìí náà ni wọ́n máa lò láti fi jọ̀wọ́ ìrànwọ́ orí epo nítorí owó oṣù àwọn òṣìṣẹ́ gan ò tó wá ná bó o bá fẹ́ jáde ní ìsìn o gbọ́dọ̀ at least o gbọ́dọ̀ níbi 5,000 naira lọ́wọ́ wípé o fẹ́ jáde nítorí o mọ ohun tí ọkọ̀ lè sọ náà sí náà. Ó wá di kókó jábélé kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Àwọn apá kan ní tí wọ́n bá yọ owó ìrànwọ́ orí epo yìí okay brother mi ní 950 naira ní 1 litre of kerosene fún wọn tó o bá mọ̀. Wọ́n ti yọ ti kerosene ti pẹ́ wọ́n ti yọ ti diesel ti pẹ́. Àwọn ìrànwọ́ diesel àtowó diesel tí wọ́n yọ yìí ṣé wọ́n rí owó yìí ná síbi tó yẹ kí wọ́n ná sí torí mi ò tí ì rí kókó ẹ̀. Tá a bá wá yọ ti petrol ṣé yóò wúlò fún ohun tí wọ́n láwọn fẹ́ lò ó fún. Tí bàbá ò bá sì yọ kò sí ọ̀nà tó lè fi jẹnẹrétì owó nítorí gbèsè tó wà ńlẹ̀. Ọlọ́run má jẹ́ kí China wá lé gbogbo wa kúrò nínú ìlú lọ́jọ́ kan ni. Ìwọ náà rí pé ọ̀rọ̀ yìí ó gbọgbọ́n sì gba làákàyè ó gbòye. Ọlọ́gbọ́n lọ̀rọ̀ yìí lè yé àwọn ọ̀mọ̀ràn ló lè yẹ̀dí ọ̀rọ̀ yìí wò. Àmọ́ tí wọ́n bá yọ owó ìrànwọ́ epo yìí tí ẹ bá ṣàwùjọ tá a bá ti láwọn olè owó yìí ó wúlò tó bá bọ́ síbi tó yẹ kó bọ́ sí. Àmọ́ wọ́n bá wá bọ́ sí inú igbó atú kí láǹfààní sọ́sírì tá a yọ. Sọ́sírì tá a fẹ́ yọ yìí kí ni provision tó fi wà fáwọn òṣìṣẹ́ nítorí gbogbo kan padà gbówó lórí. Oúnjẹ ó wọ́n sí gbogbo nǹkan wọ́n sí látàrí wípé gbogbo nǹkan èrè oko ọkọ̀ ni wọ́n fi kó wá sí gbòòrò. Kódà tá a bá múra iléyá ọdún yìí ẹran tí wọ́n bí ẹran gólóbà yóò lé ní 100,000 nítorí gbogbo àwọn tí wọ́n kẹran wọ́n sọ fún yín pé epo ló wọ́n. Àwọn tí wọ́n rí nílùú òkè lọ́dún yìí wọ́n mọ̀ ṣe díẹ̀ nítorí ẹni tí kò bá ní owó. Bàbá wa àpótí ẹ̀rí ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe kó mi jẹ lèmi náà kó yín jẹ. Love who love you, appreciate who appreciate you. Má pàtàkì ara rẹ wọ́n rí ọ ni wọ́n ń pè ọ́ bí wọn bá rí ọmọ wò pẹ̀lú mi. Bọ́ ọ bá ríra rẹ pé mi mo dáa tó báyìí àbẹ́mi mo ní followers tó báyìí. Ó rí ẹyẹ ẹ̀gà làwọn èrò tó rí lórí viewers ẹ̀. Bọ́ bá yá wọn lè ṣí lọ ọ̀rẹ́ nìkan kan mú mọ́lẹ̀ ẹnu wọn o. Ó rí unfollow ni wọ́n mọ̀ tẹ̀ báyìí. Unfollow wọ́n ṣí lọ́nu bí ẹyẹ ẹ̀gà. Ó rí má wà ní ẹyẹ ẹ̀gà lára. Mọ́ sọ wípé igi tó gbìn yìí àbọ̀rọ̀ tó sọ yìí lẹ́yẹ ẹ̀gà ń gbọ́. Ìfẹ́ ni wọ́n ní sí ọ sì mọ́ nira rẹ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ mi fẹ́ ṣùgbọ́n mi nítorí ẹ̀dá kan ò ní wà kó mọ́ ní ṣùgbọ́n. Mo kẹ́kọ̀ọ́ lára arábìnrin kan tí wọ́n pè ní Mèwọ́láká. Ẹ̀kọ́ tí mo kọ́ lára ẹ̀ ni wípé ilé ayé yìí nǹkan méjì ló ń ba ayé jẹ́. Learn to say sorry. Also learn to say thank you. Láàrin lọ́kọláya nǹkan méjì yìí náà ló ń ba ayé jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin a kì í mọ bí wọ́n ṣe ń bẹ̀yàwó. Bí mo ṣe gbọ́ lẹ́nu tó yìí obìnrin ló nínú ilé. Close the fridge, you see I'm busy. I will give you when I'm done. Obìnrin ló nínú ilé. Tó o bá nínú ilé tó ń tòrò bọ́kọ bá ti jẹ́ ewúrẹ́ ìyàwó jágùntàn
ìgbà míì sì wà tí òòṣà ìyàwó bá gùn ìwọ ọkọ ó gbọ́dọ̀ dàgùntàn òun nínú ilé yóò fi tòrò ọ̀pọ̀lọpọ̀ mọ bí wọ́n ṣe ń ṣe sọ́ọ̀rì orí arábìnrin mẹ́wàá láká yìí ó ṣe sọ́ọ̀rì látàrí prógrámù tó ṣe nípa olóyè Májàsọ́lá láti pè wọ́n ní terrorist ó ní gbogbo Yorùbá nation ẹ má bínú ọ̀pọ̀lọpọ̀ wọn lè sọ ọ̀pọ̀lọpọ̀ they feel on top themselves wọ́n ríra wọn gẹ́gẹ́ bí páwọn làwọn nígbà ẹ̀kọ́ ni ó mọ̀ wípé inú ilé eré ló ti jáde she will be controllable ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò wà controllable lórí social media ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ò wà controllable lórí social media ó ní sorry èyí jẹ́ àmọ̀ wípé ẹlẹ́kọ̀ọ́ onílàákàyè ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin a ò mọ bó ṣe ń ṣe sọ́ọ̀rì àìṣe sọ́ọ̀rì ẹlòmíì ló dànù lé ẹ̀rú dọ̀la àìṣe sọ́ọ̀rì obìnrin mi fọ́kọ ẹ̀ ló dànù lé ẹ̀rú dọ̀la àìṣe sọ́ọ̀rì ìyàwó mi fọ́kọ ló dànù lé wọn rú àìmọ́ṣe sọ́ọ̀rì ọkọ fúnyàwó ló dànù lé wọn rú pé dáàdì kìíní nìyẹn tó bá ti ṣe báyìí kàkà tó tún máa lò gbójú ni bí mo ṣe tó yìí àbí bí mo ṣe rí yìí èmi a máa bẹ̀ ìyàwó mi wípé òkè ìyá oyin padà má bínú má jà má bínú. Ori learn to say thank you ọ̀pọ̀lọpọ̀ mọ bí wọ́n ṣe appreciate láti ṣe thank you Bestlick Digital World bàbá mi mo kí yín bàbá mi dáadáa ni àdúrà gbogbo ìgbà ìmọ̀ràn gbogbo ìgbà orí ọ̀pọ̀lọpọ̀ wọn àmọ́ bí wọ́n ṣe ń ṣe thank you ló dànù lé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì rú nǹkan méjì yìí a máa túnlé ayé ṣe a sì máa jẹ́ kí n tó le kó sì tòrò orí mẹ́wàá láká your apology is being accepted. Orí látàrí followers ọkùnrin míì dìdìgbò lugi sórí social media tí ayé fi wò wípé ṣé ọkùnrin lélẹ̀ bó làwọn ìyàwó ẹ̀ ṣe ń kó látàrí social media obìnrin míì di wèrè táwọn èèyàn wò pé ṣé èèyàn lélẹ̀ yìí látàrí social media ọ̀dọ́ míì di wèrè tí wọ́n wò pé ṣé èèyàn lélẹ̀ yìí social media sọ̀pọ̀lọpọ̀ di wèrè social media sọ̀pọ̀lọpọ̀ di dìgbòlugi ni mo fi máa ń sọ ìbò kan pé people see who you are before they listen to whatever you have to say. Akabi mo bọ̀. You don't have sense. You see I'm doing program, you are big, you are disturbing. That's for your sister. We are going to buy another one. Yeah. You should like that, buy. We are going to take money inside. Is it the stick one? We are following. Ọ̀pọ̀lọpọ̀ sorry àwọn ọmọ mi ni ọ̀pọ̀lọpọ̀ they don't know how to say sorry, they don't know how to say thank you. Lórí ọ̀rọ̀ Májàsọ́lá yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ó yẹ ká máa ṣe thank you ni àmọ́ síbẹ̀síbẹ̀ à ń bu bí ẹni láì. Arábìnrin mẹ́wàá láká ṣe ohun tó jọ mí lójú ó sì ṣe ohun tó yà mí lẹ́nu nítorí tá a bá wo followers ẹ̀ wọ́n lé ní 200 ó sì bọ́ta ó ní ẹ má jẹ́ kí lèmi ó dàrú ẹ má jẹ́ káwọn ẹ̀gbọ́n mi ó bínú sí mi ó sì apologize ní publicly ẹlòmí ò ní ju 10,000 followers lọ ó sì ríra rẹ̀ ẹlòmí ò jámọ́ kankan ó ríra rẹ̀ látàrí ẹyẹ ẹ̀gà tó ṣí wá sọ́dọ̀ rẹ̀ ẹ̀kọ́ ńlá lélẹ́yìí jẹ́ fún gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lórí mídíà.
ó yá give and cut for her. ó yá ẹ máa lọ ṣe léńtà àbí kẹ́ máa lọ nínú room gbé fún tún máa fọ́ ẹ. látàrí èyí ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọbi tí wọ́n fẹ́ dọ̀rùn lá sí. Let me finish, I'll give you money. Mark Kevin mo kí ẹ kò jẹ́ kọ́pọ̀lọpọ̀ ó darí ayé ara rẹ̀ rú débi wípé bí ọmọ rẹ̀ obìnrin bọ́ bá fẹ́ lọ́kọ lọ́jọ́ iwájú wá ní ṣé ìsọmọ ìyá lágbájá rèé tó máa ń ṣe bí wèrè lórí social media. ẹlòmíì gba ayé ara rẹ̀ jẹ́ débi pé ọmọ rẹ̀ obìnrin náà bọ́ bá fẹ́ lọ́kọ wọn ní ṣé bàbá rẹ̀ ló máa ń ṣe bí wèrè yẹn lórí wípé followers ẹyẹ ẹ̀gà tó ṣíwá sọ́dọ̀ rẹ̀ o sì bọjọ́ iwájú àwọn ọmọ rẹ̀ jẹ́. ní mo fi fẹ́ lo ọ̀rọ̀ àwọn àfọ̀hún tírà kan wọ́n ní fa arúsùmá arúsàkọ́ olè márí mi ajínigbì tọ̀ ha mi. olóṣòwò láàánú fẹ́ni tó torí ohun tó fẹ́ jẹ ó sì bọmọlúàbí ara rẹ̀ jẹ́. ọ̀pọ̀lọpọ̀ bọmọlúàbí ara rẹ̀ jẹ́ lórí social media tó ṣe pé ọ̀la padà béèrè wípé irú bàbá wo àbí irú ìyá wo àbí irú èèyàn wo gan ló jẹ́ lórí mídíà. kìí ṣe pé mi ò mọ̀rọ̀ tó yẹ kí n sọ fi àtàkì ọ̀pọ̀lọpọ̀ àmọ́ mi ò fẹ́ bára mi nínú agbọ́nrin fracas àbí nínú agbọ́nrin bloggers. I'm a presenter, researcher ni mí. bọ́ bá ti di pé ọ ti ń rí ẹni fracas wọ́n ti ń rí ẹni bloggers wàhálà ń bọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ ọjọ́ iwájú òtútù ni ó kìlọ̀ fún ní pátá ooru ni ó kìlọ̀ fálákànpọ̀ ẹ̀wù orí afọ́jú tí ń mú arọ rìn ni níbo ni wọ́n jọ ń fara wọn lọ gbàrọ̀ bá sì ń mú afọ́jú rìn ẹbí mi pé mo wọ́n jọ gúnlẹ̀ sí òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe orí ọ̀rọ̀ sọ́sìrì yìí níbo la wá fẹ́ yanjú ẹ̀ sí. ìbéèrè ní fún gbogbo àwọn tó bá ní làákàyè tí wọ́n bá lóye wípé bá síwájú ò bá yọ sọ́sìrì yìí ṣé yóò rí ṣẹṣe nítorí gbèsè tó wà ńlẹ̀ over 30 trillion. àmọ́ wọ́n ti yọ ti dísù wọ́n ti yọ ti kẹrosí lọ́jọ́ tó ti pẹ́ àmọ́ síbẹ̀síbẹ̀ sí méjèèjì tí wọ́n yọ yìí níbo lowó yìí wà àrí kókó rẹ̀ kí láǹfààní wípé tá a bá lo eléyìí yóò ní kókó. ìbéèrè ni fáwọn tó bá jẹ́ ọlọ́gbọ́n tó sì jólóye tó jó ní làákàyè. Àkànbí mo mẹ́yìí wá láti fi bá gbogbo àwọn èèyàn mi sọ̀rọ̀ láti já mọ̀ wípé olóyè Májàsọ́lá lọ́dọ̀ tèmi kó ti darẹ̀ bọ̀nú àkọ́. wọ́n ti pè lólè wọ́n ti pè kidnapper wọ́n ti pè ní hooligans wọ́n ti orúkọ tí wọn ò tí ì pe Májàsọ́lá ní lọ́lọ́ǹkan yìí àtẹni tó tó bu àtẹni tí ò tó bu àtẹni tó tó lọ́jọ́ orí àtẹni tí ò tó kódà wọ́n bu débi pé tó bá bí aláya rẹ̀ dá ara ẹni tó yẹ pé àbólórí burúkú ni Sunday Igboho gan ni lórí wípé ń jà fúnra rẹ̀ gbogbo ẹnu mo fi ń sọ Yorùbá nation kún ara ohun tó gbé Bọ́lá Ahmed dépò ààrẹ ó bá fẹ́ ó fẹ́ bọ́ ó bá fẹ́ òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún ọ lọ ṣe indices yẹn dáadáa ṣe calculation yẹn dáadáa ó mọ̀ wípé oyè tí Májàsọ́lá rù àbí wàhálà tó rí tójú ọmọ ẹlòmíì bá rí yóò ti dẹni àkọlẹ̀ bí iṣu. Àkànbí
bàbá wa wọ́n ní please let Igboho come back home. He should forget about Yoruba nation. Àkọ́kọ́ Yoruba nation yìí àwọn kan ti pè ní òmìnira 2022 tí wọ́n ti pè lóríṣiríṣi orúkọ ọgbọ́n àpè tí wọ́n ti láǹfààní tí wọ́n ajáàkì ẹ̀ mọ́ lọ́wọ́. Ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ Májàsọ́lá bọ́ bá ṣe tán tí ìran Yorùbá bá fẹ́ pín afẹ́rí gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá kódà àtẹ̀yí tó jẹ́ àtẹni tó jẹ́ ọba tí èṣe first class tó jẹ́ lower class kí gbogbo wọn gba ọ̀ọ̀lù kí wọ́n ṣe meeting lódidi ọ̀sẹ̀ kan tí gbogbo ayé rí wípé àwọn ni wọ́n agitate tá a rí wípé gbogbo ọba aládé àtọmọ Yorùbá ti bọ́ síta báyìí. òun gbọ́dọ̀ Gbóyèga Rufai àwọn ní is not part of it bro. Yoruba nation is the main reason Bola Ahmed is the president. ẹ jẹ́ àsọ bẹ́ẹ̀ ẹ jẹ́ àsọ bẹ́ẹ̀ bá a bá sọ bẹ́ẹ̀ wọ́n ní ṣe Yorùbá nation dìbò ni ẹni tó bá mọ làákàyè tó bá mọ indices ni ó mọ̀ wípé Yorùbá nation ló kó ipa tó pọ̀ jù àmọ́ tẹ́ ẹ bá sọ lójú ẹni tí ò ní làákàyè òun ó gbàgìjẹ ni wọ́n bá bẹ̀rẹ̀ wọ́nranwọ̀nran wọ́n bá máa ṣe katakata lórí Facebook orí Facebook gba wèrè ó gbòmùgọ̀ ó gbòpònú gbogbo ẹni bá rówó ra dátà náà ní ń pera rẹ̀ ní spokesperson ní ń pera rẹ̀ ní ọlọ́rọ̀ ọ̀rọ̀ sì jọ̀rọ̀ lọ àwọn ò mọ̀ pé pọ́rọ́pọ́rọ́ báyìí ni wọ́n gúnyánú odó pòròpòrò lómi jábọ́ lójú àwọn òṣìkẹ̀ èèyàn ọ̀rọ̀ yìí di pọ́rọ́pòrò tẹ́ dénú poro tá a là fẹ́bẹ̀ nínú oko torótoró báyìí ni wọ́n fi pejò tó bá lóró nú ọ̀tọ̀ ní pọ́pọ́ ọ̀tọ̀ ní pòpòǹdó porongodo báyìí ni gbogbo wọn fi yàtọ̀ sí yẹn pòpòrò ẹyin pọ́ bá pe rẹ̀ pèdèpèdè ọlọ́rọ̀ pọ̀ láàrin ìṣẹ́jú mẹ́ta báyìí káwò ná ọ̀rọ̀ ọlọ́run ló fọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn àkàn lọ́rùn ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kì í ṣèyàn orí Àkànbí ìbéèrè ní fún gbogbo àwọn olóye ni wọ́n ń bẹ níbẹ̀ tí wọ́n sì gbọ́rọ̀ mi yé Rọra Adéwálé àwọn gbọ́rọ̀ mi yé ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ́ẹ̀ náà sì gbọ́rọ̀ mi yé orí Àkànbí bí Májàsọ́lá dídé rẹ̀ kù sí dẹ̀dẹ̀ àti rọ̀ à ń bẹ̀ wípé bíran Yorùbá bá ṣe tán kárí gbogbo ọba aládé kí wọ́n pàpéjọ kí wọ́n lu ọ̀sẹ̀ kan nínú họ́ọ̀lù kí gbogbo níùsì ó gbé wípé gbogbo ọba aládé làwọn fẹ́ lọ kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n ti bọ́ síta máa ṣe rálì láàrin ọ̀sẹ̀ kan ká mọ̀ wípé bọ́ bá ṣe ń ṣe rálì níwájú ilé ọba eléyìí ká mọ̀ rí nílé ọba eléyìí kí wọ́n wá rí pé gbogbo ọba aládé níwájú pálásì wọn pátá ni wọ́n ti ń ṣe rálì láwa mọ̀ pé ìran Yorùbá àṣetán láti lọ. Àkànbí mo wé yìí náà fún gbogbo ẹni bá nílà àkáyà tó yìí kó mọ̀ bá mi ká lọ. Ó dàbọ̀ ẹ̀yin bàbá ó dàbọ̀ ẹ̀yin màmá ó dàbọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n ó dàbọ̀ ẹ̀yin àbúrò ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀.